Sáyé àwọn èèyàn ṣiṣẹ́. Àwọn nẹ́tíwọ̀kì. Kíní ẹ̀ ṣe. Kíní ẹ̀ ṣe. Ó ti dúró, ó ti dúró, ó ti dúró. Ṣe. Nẹ́tíwọ̀kì. Ṣe nẹ́tíwọ̀kì ni. Ṣé lè wálé? Ṣé lè wálé? Ẹ wá báyìí. Ṣé wà ní ẹ̀sùn ẹ̀sùn ọmọ sáà? Ṣé mo lè bá wọn sọ̀rọ̀?
Ọjọ́ ẹ̀kọ́. Wọ́n sọ̀rọ̀ sáà. Ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n nẹ́tíwọ̀kì Airtel nìkan ló dá níbi. Tẹ bá dẹ̀ wò ní láti ìjẹta nẹ́tíwọ̀kì Airtel ò gbádùn Nàìjíríà. Ẹ̀gbọ́n máa sẹ́ndì kan sí yín sìn yìí. Máa fi speed íńtánẹ́ẹ̀tì. Ok. Starlink nìyẹn. Starlink yẹn wọ́n Nàìjíríà. Ìtí mo wò yìí, ìtí mo ń lò yìí, òun ni kíní lò. Òun ni NL lò. Chelsea studio kẹwàá kí sẹ́ndì sí yín. Màá ṣẹlẹ̀ check price ẹ̀. Ó ń ju ká ẹ̀mí gan lára pẹ̀lú íńtánẹ́ẹ̀tì.
Íńtánẹ́ẹ̀tì ni tí mo gbé wá. Ó bẹ́tà sí láti ó bẹ́tà sí láti máa rí sí ìlú ọ̀gá ṣì máa wọ̀ náà. Sáré pé gbogbo àwọn nuclear sí. A máa sọ̀rọ̀ nípa. Ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n. Network.
336. 3.
àti ìlú àti ìsọ̀rọ̀.